Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run àṣeyín lọ́ba fún àánú àtòjú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí tí a tún rí ọjọ́ ìsinmi, ọjọ́ àìkú mìíràn nínú oṣù kejì. A fi ògo fún orúkọ yín nítorí àánú yín gbé wa ró, àánú yín dá wa sí o, àánú yín mú wa wà láyé, mú wa wà láàyè. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú pa wá mọ́ o. A dúpẹ́ ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kejìdínlógún oṣù kejì. Èní ọjọ́ àìkú ọjọ́ kejìdínlógún oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ǹjẹ́ ó ṣe pàtàkì? Ǹjẹ́ ó ṣe pàtàkì? A mú àkọ́sórí wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ. Wọ́n sì yan Stifianu ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì àti Prókórù àti Níkálórù àti Tímónì àti Pẹ́mẹ́nà àti Níkólà aláwòṣe Júù ará Áńtíókù. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkarùndógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ìwé Jòhánù orí ìkarùndógún ẹsẹ̀ ìkíní dé ìkẹfà tí ó kà báyìí pé èmi ni àjàrà tòótọ́, Bàbá mi sì ni olùṣọ́gbà. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun a ó mú kúrò, ṣùgbọ́n èyí tí ó bá sì so èso, a ó wẹ̀ ẹ́ mọ́ kí ó lè so èso sí i. Ẹ̀yin mọ̀ nísinsìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín. Ẹ máa gbé inú mi, èmi ò sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé ó bá gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò ṣe pé ẹ bá gbé inú mi. Èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka. Ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso lọ́pọ̀lọpọ̀. Nítorí ní yíyára yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe nǹkan. Bí ẹnìkan kò bá gbé inú mi, a ké e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé wọn kójọpọ̀, a sì sọ wọ́n sínú iná, wọn ò sì jóná. Yorùbá kún gbogbo gíga àti gbígbọ́ ẹ̀rọ ayé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Oríṣiríṣi àwọn ènìyàn ló wà nínú òṣìṣẹ́ ìjọ. Àwọn kan ṣe pàtàkì sí Ọlọ́run débi pé tí wọn kò bá wá sí ìjọ lọ́jọ́ kan, gbogbo ènìyàn yóò ṣàkíyèsí wọn. Àwọn ènìyàn mìíràn wà ẹ̀wẹ̀ tí wọn kì í ṣe nǹkan kan, kódà ní ẹ̀ka ibi tí wọ́n ti ní àwọn ń ṣe òṣìṣẹ́. Èyí tó burú jù ni pé àwọn ènìyàn kan wà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lórí pẹpẹ, ṣùgbọ́n ní ojú ayé a kò rí wọn o. Wọn kì í lọ sí ìpàdé àwọn òṣìṣẹ́ ká tilẹ̀ sọ nípa ṣíṣiṣẹ́ fún Ọlọ́run. Mi ò mọ èyí tí ó jẹ́ níbẹ̀ o, ṣùgbọ́n tí o kò bá máa ṣiṣẹ́ dáadáa débi pé àìsí rẹ níbẹ̀ yóò hàn, á jẹ́ pé o ní láti gbìyànjú sí o. Àwọn òṣìṣẹ́ ìjọ àkọ́kọ́ nínú bíbélì ni àwọn díákónì méje tí a dárúkọ nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Ọ̀kan lára wọn ni Fílípì, àti ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkẹjọ. Ó ti di ẹni tí à ń pè ní evangelist. Bíbélì pè ní evangelist náà, èyí tí ó túmọ̀ sí pé evangelist kan tàbí àwọn evangelist lè wà tẹ́lẹ̀ o, ṣùgbọ́n òun ni evangelist náà síwájú sí i. Ibi kíkà náà tọ́ka sí i gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn méje láti rán wọn létí pé ó jẹ́ ọ̀kan lára díákónì méje tí a yàn. Ẹ̀wẹ̀, yàtọ̀ sí Stifianu àti Fílípì, a kò gbọ́ nípa àwọn yòókù mọ́ rárá o. Ọ̀kan lára àwọn ọmọ mi bi mí ní ìgbà kan pé, bàbá àgbà, ṣé ẹ mọ bíbélì dáadáa? Mo ní mo mọ bíbélì. Bẹ́ẹ̀ ni ó tún wá béèrè lọ́wọ́ mi pé ta ni Prókórù? Mo ní mi ò mọ̀ o. Ó béèrè ta ni Tímónì ńkọ́? Mo ní mi ò mọ̀ o. Ṣé Símónì ló fẹ́ wí ni àbí kí n la? Ó ní rárá o, Tímónì. Mo fèsì, èmi kò mọ Tímónì kankan o. Ó wá ní Prókórù àti Tímónì wọ́n wà lára àwọn tí a yàn pẹ̀lú Stifianu àti Fílípì. Mo ní ṣé lóòótọ́? Ọlọ́run ṣàánú Prókórù o. Mo mọ Stifianu, mo mọ Fílípì, ṣùgbọ́n Prókórù
kókòrò yìí kí ló ṣe é tí a lè rí ìtàn rẹ̀ kà? Ní ọ̀nà kan náà, nígbà tí a bá dárúkọ rẹ nínú ìjọ ìbílẹ̀ rẹ, ṣé àwọn ènìyàn lè dá àwọn iṣẹ́ tí o ti ṣe mọ̀ bí? Èyí kì í ṣe láti mú kí o bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri láti fi hàn gbogbo ènìyàn pé ò ń ṣiṣẹ́ ẹ̀wẹ̀. A gbọ́dọ̀ rí ipa rẹ ní ẹ̀ka tí o yàn láti ṣiṣẹ́. Fún àpẹẹrẹ, tí o bá wà ní ẹ̀ka ìmọ́tótó àyíká, gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé bí o bá wà nílé, ìjọ ní láti mọ́ tónítóní, ní ipa tó pọ̀ débi pé yóò nira láti fi ojú pa ọ́ rẹ́ nínú ilé Ọlọ́run. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: báwo ni o ṣe lè ní ipa tó nínú ìjọ ìbílẹ̀ rẹ? Báwo ni o ṣe lè ní ipa tó nínú ìjọ ìbílẹ̀ rẹ? Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò jẹ́ ká ní ipa. A kò ní ní ipa sá, ṣùgbọ́n a ò ní ipa rere. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Nígbà tí a máa pàdé ní ọ̀la, a kú iṣẹ́ ìsìn ní o. Ó dàbọ̀.